ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń pè wá kò sí nǹkan tí mo fẹ́ gbà nu pé bóyá kí n bà pásítọ̀ kan jẹ́ bóyá kí n destroy pásítọ̀ kan àbí kí n destroy church kan. Èmi ò ń ṣe ara yín, mi ì lọ church, mi ì dẹ̀ ń kírun, mi ì ṣe muslim. Ọlọ́run Olódùmarè kò ní ẹ̀sìn. Ṣé rí, tá a bá ń pè yín, tá a bá ń sọ àwọn ọ̀rọ̀ kan síta fún yín, à ń sọ torí àwọn nǹkan táwa náà ń gbọ́, òun ló fà tá a fi ń sọ. Àkànṣàdédé bọ́ síta ká máa sọ̀rọ̀. Etí wa ti kún. Èmi ò ń ṣe bra Rotimi. Tèmi bá fẹ́ bá wòlíì fà, wòlíì yẹn ayé àwọ̀gbó lọ, kò sí nǹkan tó lè ní àwọ̀gbó lọ ni. Torí nǹkan tí ń jẹ́ àṣírí wòlíì ó wà lọ́wọ́ tàwa náà. Ṣé nọ́mbà wòlíì tó wà lọ́wọ́ dádì nìkan tó ṣaláìsí ni mo fẹ́ sọ ni. So tabadẹ̀ ń sọ̀rọ̀ church, sọ̀rọ̀ ẹ̀yin church tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń bọ̀, ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀, sọ̀rọ̀ yín ẹ̀yin tí ó jẹ́ pé ẹ̀ tí ì mọ nǹkan tó kàn lọ́rọ̀ yín, tó jẹ́ pé gbogbo ọmọ tó wà ní church yẹn míì gan kò ju 50. So tá a bá sọ pé kẹ́ ẹ lọ ṣèwádìí nǹkan kan, ẹ̀yin náà try láti lo làákàyè yín kẹ́ ẹ lọ ṣe, kì í ṣe pé kẹ́ ẹ máa gbèjà wòlíì yín láì tí ì lọ wádìí. Gbogbo kan tẹ́ ẹ fi ń gbèjà wòlíì yín, tẹ́ fi ń ṣe kankan kò yé ẹ̀yin náà. Lórí àwọn nǹkan tẹ́ ẹ ti jẹ sínú ara yín, sẹ́nu ara yín, òun ló fà á tí ojú yín ò fi lè ṣí mọ́. Gbogbo làákàyè yín wọ́n ti bewọ́ ṣe, wọ́n ti kó gbogbo nǹkan tó wà lọ́pọlọ tí yín kúrò, wọ́n ti install nǹkan ìtí wọn síbẹ̀, both spiritual and physical. Wọ́n ti install nǹkan tí wọ́n síbẹ̀. Àwọn nǹkan tẹ́ ń jẹ pastor míì, àwọn iṣẹ́ tó ṣe, ẹ jẹ́ n sọ díẹ̀ nípa ẹ̀ fún yín. Irun wájú orí ẹ̀, irun ìpàkọ́ ẹ̀, ewé amúnimúyà fi nùdí tó bá tọ́lẹ̀tì tán, ìkànnà ọwọ́ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá àti tẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá, àtàwọn nǹkan kan. Òun là ń sọ fún yín pé ṣọ́ra fún oúnjẹ. Tá bá ti ṣe gbogbo kíní tán, òun náà máa ń fi sí oúnjẹ fún yín ní church tó yẹ pé tẹ́ bá ti jẹ, làákàyè yín á padà, á sá lọ pátápátá. Tó jẹ́ pé tá bá ti padà ń bú pásítọ̀ yẹn àbí pásítọ̀ yẹn ti padà pààyàn, èèyàn míì á fẹ́ para ẹ̀ síbẹ̀. Èèyàn bíi tí yín ni wòlíì náà, àtijọ́ àti mú everybody ń wà. Báwo lẹ ṣe máa gbáyàn, ẹ tún wá máa threat life ẹ nìyẹn. Etí wa ti kún, ṣèbí ìránṣẹ́ Ọlọ́run lẹ pera yín fún àwọn èèyàn gangan. Kí ni benefit táwọn èèyàn ń rí lára yín? Ẹnìkan máa pray. Ṣé gbogbo ẹni tó bá ń gbàdúrà ló ń rí ògo lò láyé ni? No, èèyàn mi ò gba ẹni tí kò ṣe kankan, ó dẹ̀ ń rí ìgbésí ayé òun rí gbé nírọ̀rùn. Tá a bá sọ̀rọ̀ fún yín pé ẹ lọ ṣe báyìí, ẹ̀yin fúnra yín ẹ jókòó, ẹ fi làákàyè yín jókòó, ẹ wá jókòó, ẹ lọ sí church ní ọjọ́ Monday, Wednesday, Tuesday. Church là ń sọ àsọ̀rọ̀ àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àná o, tí wọ́n ti mọ nǹkan tó kàn lọ́rọ̀ wọn o. Pọ̀ àwọn tó ti wà nígboro, kò easy láti kó èèyàn 100 sínú church, kó àwọn 100 yẹn dẹ̀ máa present every Sunday. Kò easy. Ọpọlọ àwa èèyàn sharp ju gbogbo yẹn lọ, but nǹkan kan náà fi dè yín mọ́lẹ̀ tẹ́ ẹ̀ fi mọ nǹkan tó kàn lọ́rọ̀ yín. Nǹkan kan náà fi dè yín mọ́lẹ̀ tó yẹ pé tíyàn míì bá so jù, á sáré pe bàbá wòlíì. Kí ló wà níbẹ̀ yín tí tẹ́ ẹ̀ kí lè ń dánú ara yín gan rò? Èmi ò jáde fún àwọn wòlíì. Tí n bá jáde fún wòlíì, tèmi bá jáde fún wòlíì á sá lọ, wòlíì á sá pátápátá ní Nàìjíríà. Àṣírí wòlíì yẹn, mo yẹ àṣírí wòlíì tó wà lọ́wọ́ tàwa ni. Tá bá ń sọ̀rọ̀ pé wọ́n lọ ṣe nǹkan sí church, ṣé mo yẹ church tí táwa náà ti lọ ṣe gbìyànjú sí fún wọn ni. Ṣàdédé jáde láti sọ̀rọ̀. Tá bá ti sọ̀rọ̀ fún yín, ẹ fi làákàyè tí yín náà ẹ fi digest ẹ̀. Àwọn lálùbáríkà kan náà wà níta táwọn náà sì ń ronú ara wọn, wọ́n sì ń dáná ara wọn rò. Àwọn kan dẹ̀ wà níta tó jẹ́ pé tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí, pápápá ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní comment. Tẹ́ bá dẹ̀ lọ wo profile wọn ò jẹ́ nǹkan kan nínú ayé. Ọmọ èèyàn míì gan kò tí ì rí nǹkan kan jẹ nínú ayé. Ọmọ wòlíì dẹ̀ ti ń ṣoríire lọ, wòlíì dẹ̀ ti ń lo private jet, wòlíì dẹ̀ ti ń lo bulletproof car. Kí ló yẹ tó jẹ́ pé tá bá sọ̀rọ̀ fún yín, tá bá fẹ́ gbà yín lẹ̀, tá bá fẹ́ yọ yín kúrò nínú ìgbèkùn, kí ló yẹ tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ́tọ̀ wá máa ṣalátakò ẹni tó fẹ́ yọ yín kúrò nínú ìgbèkùn. Bra Rotimi wà ń bẹ̀ yẹn, iṣẹ́ ló ń ṣe everyday. Kí ló fẹ́ gbà nù pé ó ń ba wòlíì jẹ́? Ẹ mọ nǹkan tó ń gbọ́ ni, ẹ mọ inú ìdè táwọn èèyàn wà ni. Èèyàn míì á fẹ́ bímọ lásán, á fẹ́ bímọ ordinary pé kó fẹ́ bímọ. Ṣé Ọlọ́run yáyàn kankan lágàn ni?
a ní oyún ìju a lè sì máa lọ church a sì máa ran rí mọ́ church steady kó lọ mú oyún ìju kúrò ṣé àdúrà lè mú oyún ìju kúrò fún yín ni ordinary infection àdúrà lè mú kúrò ẹ lọ ṣe àgbo infection ẹ lọ flush ẹ dànù ẹ wàá ṣe déédéé pẹ̀lú ọkọ yín inú ìfẹ́ òun lọmọ fi jáde but nígbà tó bá lọ jókòó sórí òkè tó sọ̀rọ̀ ẹ di olóòórùn báwo lọkọ ẹ ṣe fẹ́ rí tiẹ̀ rò ẹjá ṣí ọpọlọ wa ńlẹ̀ ká lo ọpọlọ wa náà ká lo làákàyè wa náà ṣé wọ́kọ̀ ti flush gbogbo làákàyè yín kúrò ni kí ni mo fẹ́ gbà nù kí n máa ba wòlíì yín jẹ́ kí ló kàn mí pẹ̀lú yẹn èmi wà nú àwọn tí wòlíì dè mọ́lẹ̀ yìí ní ìsínú wọn ní ìsínú àwọn tá a fa dè mọ́lẹ̀ ní ìṣe religion ẹ̀sìn scam ni wọ́n fi wá brainwash yín kúrò lórí nǹkan tí yín kúrò lórí yín ni àtijọ́ tó ti ń pariwo àjẹ́ ní chọ́ọ̀chì àjẹ́ mélòó ló ti fi àdúrà pa nílé yín èèyàn míì wọ́n ti sọ ìyá ẹ̀ di ọ̀tá ẹ̀ nínú chọ́ọ̀chì ìyá tó tọ́ ẹ̀ dàgbà wọ́n ti kọ̀ yín síra ìyá wòlíì dẹ̀ ń gbádùn nulé ìyàwó wòlíì dẹ̀ ń gbádùn nulé wọ́n sọ ìyàwó tiẹ̀ wọ́n sọ di ọ̀tá ẹ̀ wọ́n sọ ìyá ọkọ ẹ̀ wọ́n sọ di ọ̀tá ẹ̀ tí ìyá ọkọ ẹ̀ ò bá bí ọkọ ẹ̀ ṣé o lè rí ọkọ ẹ̀ yẹn fẹ́ ni ẹ kó wèrè kúrò lórí náà kẹ dánú ara yín rò tẹ bá jáde fún wòlíì yín ṣe rò bóyá ó lè dúró ni wo kò lè dúró gbogbo kan tá a bá ní lágbára là á fi destroy ẹ wòlíì yín kí ló ní ogun ní gbogbo wọn ń ṣe ogun everybody wọn ní kí ni wọn sọ àdúrà mélòó àgbàtàn ti ń gbà àdúrà àjẹ́ mélòó ló ti fàdúrà padà nínú church gbogbo òka tó wà lọ́wọ́ wọn iṣẹ́ ni kò sí dán ló wà ń bẹ̀ stupid